Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé baba ọ̀run, àdúpẹ́ agbẹ́yìnga fún àánú àtọ́jú ire tí a rí gbà láti rí ọjọ́ ìṣẹ́gun mìíràn nínú oṣù kẹjọ. Àdúpẹ́ àánú ńláńlá àti oore ọ̀fẹ́ tí kò ṣeé fowó rà àti àwọn ìṣẹ́gun tí ẹ ti fún wa ní gbogbo ọ̀nà wa gbogbo. A sì gbàdúrà pé síwájú sí ẹ̀yin Olúwa máa fún wa ní ìṣẹ́gun sí. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lè ní yóò ṣiṣẹ́ ọkàn àti ara wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ìṣẹ́gun ogúnjọ́ oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé ọ̀nà láti mú àṣeyọrí. Ọ̀nà láti mú àṣeyọrí. Àkọ́sórí wa ni a mú nínú ìwé Pétérù kínní orí ìkarùn ẹsẹ̀ ìkẹjọ. Pétérù kínní orí ìkarùn ẹsẹ̀ ìkẹjọ. Ẹ máa wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra, nítorí èṣù ọ̀tá yín bíi kìnìún tí ń ké ramúramù, ó ń rìn káàkiri, ó ń wá ẹni tí yóò pajẹ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Sámúẹ́lì kínní orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹfà dé ẹsẹ̀ ìkarùndógún. Ìwé Sámúẹ́lì kínní orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹfà títí dé ẹsẹ̀ ìkarùndínlógún. Ó sì ṣe bí wọ́n ti dé, nígbà tí Dáfídì ti ibi tí ó ti pa Fílístínì náà ń bọ̀, àwọn obìnrin wọ́n sì ti gbogbo ìlú Ísírẹ́lì jáde wá, wọ́n ń kọrin, wọ́n sì ń jó láti wá pàdé Sọ́ọ̀lù ọba, ti àwọn ti ìlù àti ayọ̀ àti dùùrù. Àwọn obìnrin sì dá, wọ́n sì ń gbé orin, bí wọ́n sì ti ń ṣeré, wọ́n sì wí pé Sọ́ọ̀lù pa ẹgbẹẹgbẹ̀rún tirẹ̀, Dáfídì pa ẹgbàárùn tirẹ̀. Sọ́ọ̀lù sì bínú gidigidi, ọ̀rọ̀ náà sì burú lójú rẹ̀. Ó wí pé wọ́n fi ẹgbẹẹgbẹ̀rún fún Dáfídì, wọ́n sì fi ẹgbẹẹgbẹ̀rún fún mi. Kí ni ó tún kù fún bí kò ṣe ìjọba? Sọ́ọ̀lù sì fi ojú ìlara wo Dáfídì láti ọjọ́ náà lọ. Ó sì ṣe ní ọjọ́ kejì tí ẹ̀mí búburú láti ọ̀dọ̀ Olúwa wá bà lé Sọ́ọ̀lù, òun sì sọ tẹ́lẹ̀ ní àárín ilé. Dáfídì sì fi ọwọ́ rẹ̀ ṣíré lára dùùrù bí ìgbà àtẹ̀yìnwá. Ẹṣin kan sì ń bẹ ní ọwọ́ Sọ́ọ̀lù. Sọ́ọ̀lù sì sọ ẹṣin tí ó wà lọ́wọ́ rẹ̀ náà, ó sì wí pé èmi yóò pa Dáfídì ní àpamọ́ ògiri. Dáfídì sì yẹra kúrò níwájú rẹ̀ lẹ́ẹ̀méjèèjì. Sọ́ọ̀lù sì bẹ̀rù Dáfídì nítorí Olúwa wà pẹ̀lú rẹ̀, ṣùgbọ́n Olúwa kọ̀ Sọ́ọ̀lù. Nítorí náà Sọ́ọ̀lù sì mú un kúrò lọ́dọ̀ rẹ̀, ó sì fi jẹ olórí ogun 1000 kan. Ó sì ń lọ, ó sì ń bọ̀ níwájú àwọn ènìyàn. Dáfídì sì ṣe ọlọ́gbọ́n ní gbogbo iṣẹ́ rẹ̀. Olúwa wà pẹ̀lú rẹ̀. Nígbà tí Sọ́ọ̀lù rí pé ó hùwà ọlọ́gbọ́n gidigidi, ó sì bẹ̀rù rẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Mo sọ̀rọ̀ yékéyéké lánàá lọ́nà láti mú ìkùnà lánàá. Àmọ́ ṣá, dídojúkọ ìkùnà lọ́nà tí ó tọ́ nìkan kọ́ ní ohun tó lè nípa lórí àṣeyọrí ní ayé. O tún nílò láti kọ́ ọ̀nà láti mú àṣeyọrí bó ṣe tọ́ o. Ọ̀pọ̀ ènìyàn ló ti kùnà ní ayé nítorí wọn kò mọ ọ̀nà láti mú àṣeyọrí wọn. Ní ọdún 1957, ọkùnrin kan jẹ tẹ́tẹ́ 75,000 pounds. Láyé ìgbà yẹn, ó lè ra ilé ní ìlú ọba London pẹ̀lú owó péréte tí kò tó ìyẹn. Lọ́jọ́ kan ní ìbẹ̀rẹ̀ ọdún 1980, ní ibì kan ní apá ìwọ̀ oòrùn ní Nàìjíríà, mo rí ọkùnrin kan tó wọ àkísà. Ó jókòó sẹ́gbẹ̀ẹ́ ilé àlàpà tó ti wó dé ìlàjì. Mo béèrè lọ́wọ́ ẹni tó wà mí nínú mọ́tò, ta nìyẹn? Ó sọ pé ọkùnrin tó jẹ tẹ́tẹ́ 75,000 pounds ní ọdún 1957 ni. Ọkùnrin náà ó ní ọrọ̀ tó pọ̀, ṣùgbọ́n kò mọ bí yóò ṣe mú un. Ó sì padà sí òtòṣì. Òwe kan tó jẹ́ gbajúgbajà tó wà nínú ìwé òwe orí 21 ẹsẹ̀ 20 sọ pé òmùgọ̀ àti ọrọ̀ rẹ̀ á pín wọn níyà. Bí ènìyàn kò bá gbọ́n láti mú àṣeyọrí, ó lè yí bírí láti di ìbẹ̀rẹ̀ ìkùnà ńlá o. Má ṣe dùnnú jù nígbà tí àṣeyọrí bá dé. Ọ̀pọ̀ ènìyàn máa ń yọ̀, wọ́n sì ń ṣe ìnáwó lẹ́yìn ìṣẹ́gun kan. Wọ́n gbàgbé pé èṣù kìí sinmi láéláé o. Ohun tí ó máa ń ṣẹlẹ̀ ni pé èṣù máa ń pinnu sí
láti mú irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wálẹ̀. Má ṣe sá fún ìpàdé àdúrà àbí àdúrà àdágbà tirẹ̀ nítorí òun ṣe àjọyọ̀ ìṣẹ́gun kan. Bẹ́ẹ̀ ni ó borí ogun náà, ṣùgbọ́n ọ̀tá kò tíì kú o. Ó ń bú ramúramù, ó ń wọ ẹni tí yóò pa. Ìwé Pétérù kínní, orí 5 ẹsẹ̀ 9. O gbọ́dọ̀ fi kún ìfarajì rẹ fún Ọlọ́run lẹ́yìn ìṣẹ́gun kọ̀ọ̀kan, kì í ṣe òdìkejì rẹ o. Èṣù mọ̀ pé lẹ́yìn àṣeyọrí kọ̀ọ̀kan, ó ṣeé ṣe fún àwọn ènìyàn láti túra sílẹ̀. Irú àkókò yìí ni ó máa ń ṣọṣẹ́. Lẹ́yìn tí Dáfídì pa Gòláyátì, ó gbé Sọ́ọ̀lù dìde sí i. Lẹ́yìn ìgbà tí Èlíjà pe iná sọ̀kalẹ̀ ni Jésébélì búra láti pa ó. Ìwé àwọn ọba kìíní orí 9 ẹsẹ̀ 1 dé 3. Nígbà tí o bá ṣe àṣeyọrí nínú ohun kan, o kò gbọ́dọ̀ túra sílẹ̀ rárá o. O gbọ́dọ̀ jáfáfá kí o sì ṣetán fún ogun. Má ṣe jẹ́ kí àṣeyọrí sí ojú rẹ kúrò níbi ohun tí Ọlọ́run ti pè ọ́ láti ṣe. Àṣeyọrí ńlá kan tí a ní nínú ìjọ Ìràpadà ní ètò kan tí a ń pè ní Lekki 98, níbi tí àwọn tó ju mílíọ̀nù 6 lọ kórajọpọ̀ níbì kan náà láti sin Ọlọ́run. Lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn ètò náà, a tún múra sí iṣẹ́ ìyìnrere wa o, tí a sì rán àwọn ajíhìnrere lọ sí àwọn agbègbè tuntun. A bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láti máa múra fún irú ètò náà tó kàn, àti pé lónìí a ti ṣe ètò tó tóbi jù bẹ́ẹ̀ lọ nítorí a fi kún ipá wa. A kò sì túra sílẹ̀ lẹ́yìn àṣeyọrí wa. Kókó ọ̀rọ̀: nígbà tí àṣeyọrí bá dé, èyí jẹ́ àkókò láti ṣiṣẹ́ sí, kì í ṣe àkókò láti túra sílẹ̀ rárá o. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa fún mi ní àǹfààní láti máa tẹ̀síwájú, láti má túra sílẹ̀ ní àkókò tí mo bá ní ìṣẹ́gun àbí àṣeyọrí. Fún mi ní oore ọ̀fẹ́ láti máa gbáradì, láti máa tẹ̀síwájú sí i. Ọlọ́run yóò fún wa ní oore ọ̀fẹ́ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa like, ẹ máa comment, kẹ́ sì máa share pẹ̀lú àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó wà pẹ̀lú wa. Ó dàbọ̀.